láti iléeṣẹ́ àtótó arére online television la ti ń kí yín pé a kú ọdún ayọ̀ náà. A fi àsìkò yìí kí gbogbo ọmọlẹ́yìn Kristi pé ẹ kú ọdún kérésìmesì, a kú ayẹyẹ àyájọ́ ọjọ́ ìbí Jésù Kristi. A gbà ládùúrà wípé ọdún ayọ̀ ni yóò jẹ́ fún wa. A bí olùgbàlà náà lónìí, ìyanu ni orúkọ rẹ̀. Lórúkọ Jésù Kristi, ìyanu Ọlọ́run á fi lé wa ṣe ibùgbé. Ìbí Jésù olùgbàlà náà yóò tú ọ sílẹ̀ nínú ìdè, nínú wàhálà, ìdààmú, gbèsè, ìtìjú, ẹ̀gàn àti àgàn. Nítorí ìbí Jésù òní, àwọn ìpèníjà tí ìwọ ń rí lónìí ìwọ kò ní rí mọ́. Ayọ̀, àlàáfíà, ojúrere, àánú àti oore-ọ̀fẹ́ ní ti àti ti ìdílé rẹ. Ọdọọdún là rórógbó, ọdọọdún là ráùsá, ọdọọdún là rọ́mọbì lórí àtẹ. A ó ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé o. A tún kíra wa pé a kú palẹ̀mọ́ ọdún tuntun, yóò bá wa láyọ̀.